BGI TV yìí mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. BGI TV mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. Àjànàkú kọjá mórí nǹkan fèrè, bàbá rìnrìn káwí parí. BGI TV, we are the pace setters. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. Mo kí gbogbo ojú tó ń wò mí káàkiri ayé, mo kí wa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà nínú ilé yìí, mo kí wa wípé a kú déédé àsìkò yìí o, àsìkò bójú ọjọ́ ti rí. Báwo ni lọ́dọ̀ ti yín? Ṣé ó gbogbo ẹ̀ ń lọ déédé létòlétò? Mo kí wa káàárọ̀ káàsán kúrọ̀lẹ́ káalẹ́, déédé àsìkò tẹ́yin bá ń wò mí, mo kí yín kú déédé àsìkò náà. Ẹ wá wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan, kẹjá àjọjẹ gbádùn ètò ọ̀rọ̀ tó lọ tá a gbé dé lónìí. Òní jẹ́ òpin ọ̀sẹ̀, mo kí gbogbo wa wípé a kú gbádùn òpin ọ̀sẹ̀. Àwa míì wà, àwa nú ilé wa pẹ̀lú ọmọ àtìyàwó, àrọ̀rá ń tàkùrọ̀sọ. Bẹ́ẹ̀ tí ń gbọ́ yẹn, ẹ sá fọkànbalẹ̀ kẹ́ ẹ máa gbọ́ ètò wa lórí ìkànnì BGI TV, bàbá gbàgede ìmọ̀ TV. Ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan, kẹjá àjọjẹ gbádùn ètò ìtàgbédè yìí. Ìdùnnú kan ó wà lórí ẹ̀mí mi, ìdùnnú kan wà lórí ẹ̀mí mi. Ìdùnnú yìí kódà mo sọ fún wa níjẹta wípé àwọn gómìnà wọ́n wà pẹ̀lú pírẹsidẹ́ǹtì, wọ́n ṣe mítìn lọ́wọ́ níjẹta ká tó lọ. Jẹ́jẹ́ mọ̀ pé èsì tán bá bọ̀ láti mítìnì ọ̀hún, ó yẹ káwa Yorùbá gbàgbọ́ ká máa jó ni o, torí pé tí wọ́n bá sọ pé technically, tó bá léèyàn ṣe nǹkan technically, bẹ́ẹ̀ gan lọ̀rọ̀ ṣe rí. Ẹ bá jókòó tẹ bá wò èsì tán bá bọ̀, a rí pé ó fẹ́ yáná díẹ̀ ló kù fáwa Yorùbá láti gbàjọba wa padà, pé mẹ́ta ni condition tí wọ́n gbéra wọn yẹn tèmi rí. Àkọ́kọ́, nínú kan náà rí ṣọ̀ṣọ̀, ẹlẹ́ẹ̀kejì nínú kí wọ́n sọ pé ẹ jẹ́ ká pín, ẹlẹ́ẹ̀kẹta nínú kí wọ́n jẹ́ kí àwọn northerners kí wọ́n mọ àyè wọn. Ìkan ṣẹlẹ̀ nínú mẹ́tẹ̀ẹ̀ta, but wípé nǹkan tó tiẹ̀ ṣẹlẹ̀ méjì gan ni, tó bá rí structure àpín, nítorí conclusion tí wọ́n rí sí yẹn ó fi hàn wá pé bọ́rọ̀ ìtì lọ, àwa Yorùbá kú oríire ni. Ibikíbi tó nǹkan gbé sí in favour of the Yorùbás ló máa padà jẹ́. Ó dà, ẹ jẹ́ gbé báyìí. Ní ìjókòó wọn ìyẹn ni pé ìjókòó àwọn governors níjẹta àti president, wọ́n take àwọn decision kan bẹ̀ tí mo rorí sí wípé ọ̀gbẹ́ni kò sọ̀rọ̀. Àkọ́kọ́ bẹ̀ ni pé wọ́n jẹ́ kó yé ara wọn bẹ̀ lórí ìjókòó pé ìmá gba Fúlàní láyè kó máa encroach territory oní territory, wípé all in the name of pé ó ń múfù màálù ẹ̀ fún pastoring, wọ́n wá nǹkan fẹ́ jẹ kiri fáwọn màálù wọn fẹ́ jẹ làwọn ṣe ń da ẹran. Wọ́n jẹ́ kó yé ara wọn bẹ̀ pé in tó ń ṣe yìí òun gan ló pẹ̀lú insecurity tó ṣẹlẹ̀. torí pé àwọn onímàálù tí wọ́n da màálù wọn kiri
àìmọye èèyàn ni wọ́n ti fi pa lẹ́kún nípa ìmáda màálù kiri, àìmọye àgbẹ̀ ló ti di gbèsè, ló ti di wèrè látara ìmáda màálù wọn kiri. Wọ́n wá take decision pé oúnjẹ ọ̀hàn gógó tó hàn yìí, àkọ́kọ́ ni pé president ó challenge àwọn governors, ẹ lọ sí ìlú ìletò yín oníkálukú yín, ẹ lọ mójútó ń tà ń pè ní agriculture. Wọ́n dẹ̀ specify ẹ̀ wípé pàápàá jùlọ livestock rearing, ṣe rí bá ṣoríire. A ti kọ́kọ́ bọ́ná technically lọ́wọ́ Fúlàní, because livestock rearing ó include màálù, àgbò, ẹdìyẹ, ẹlẹ́dẹ̀ àtàwọn ẹran míì. Àwọn tó bá fẹ́ ṣe poultry, àwọn tó fẹ́ ṣe paddocking, bí tó ń fa àwọn tó fẹ́ sin ẹran. Federal government lóhùn ṣetán pé federal government àti àpapọ̀ àwọn state government wọ́n máa ran àwọn àgbẹ̀ tí wọ́n ready láti take up ọkọ́ àtàdá wọn, wọ́n máa ràn wọ́n lọ́wọ́. Kò wá ní jẹ́ pínsàǹtì mọ́, kò ní já wọn àgbẹ̀ kéékèèké, ó máa wá jẹ́ àwọn àgbẹ̀ tó jẹ́ pé in a commercial form. So gbogbo policy tí state government bá máa ṣe sí policy tó máa favour àwọn àgbẹ̀ tí wọ́n fẹ́ ṣiṣẹ́ ni. Ení nìyẹn, mo rò parẹ́ ní ìjọba ń bẹ̀ pé intanet ní àṣẹ yìí, ṣé ẹ mọ̀ pé àwọn state wa ó lójú ibi tó safe mọ̀ fún àwọn àgbẹ̀ láti máa dáko. Ìyẹn ló wá mú wọn wá sí di community police. Wọ́n ní gbogbo àwọn àmọ̀tẹ́kùn, àwọn vigilante, nǹkan kan tá a dálẹ̀ yẹn, wọ́n ní kí wọ́n incorporate gbogbo wọn. Kò ní nídìí pé wọ́n ṣàmọ̀tẹ́kùn mọ́, wọ́n á kàn sọ wọ́n di community police ni. Ẹ wo ọdún tó ti ń pariwo, wọ́n á sọ wọ́n di state police rather. Ẹ wo ọdún tó ti ń pariwo state police. Ṣùgbọ́n gbà tó dójú ṣúṣú fùrọ̀ tí ń làbọ̀. So tó bá bẹ̀rẹ̀ state police, àkọ́kọ́ náà gbogbo equipment tó yẹ kọ́lọ́pàá ní òun làwọn àwọn tó jẹ́ security state máa ní. Irú àwọn àmọ̀tẹ́kùn, vigilante nǹkan yẹn, wọ́n á sọ wọn di state police. Wọ́n á dẹ̀ wà lábẹ́ umbrella kan tí wọ́n lè coordinate wọn. Wọ́n á dẹ̀ ní gbogbo weapons tó yẹ kí ọlọ́pàá ní. Ó yẹ sọ fún mi, àti rí àmàlù fúnra wa, àti rí ẹdìyẹ, wọ́n ṣe gbogbo nǹkan yẹn fúnra wa. Irú tó fi jẹ́ pé àwọn mọ́là ló máa lọ bá wa kó wá, àwọn Fúlàní ló máa kó wá láti nídìí wọn mọ́ rárá. Nídìí wọn mọ́ rárá nígbà tíjọba ti lọ́wọ́ sí i. Kò ní sí nǹkan tó ń jẹ́ pé open grazing mọ́ nìyẹn. Ìyẹn bíjọba bá dúró lórí ọ̀rọ̀ wọn. Ṣáà ti wá ṣoríire, ṣáà ti ṣẹ́gun Fúlàní technically, àti pé tí àwa Yorùbá tọ́lọ́mbá ní ká gbó sí orí ọwọ́ wa lóòótọ́ nítàkàn rí bẹ́ẹ̀ ò kàn ju pé àwọn tí wọ́n jẹ́ olórí wa púpọ̀ nínú wọn náà làwọn Fúlàní ìbá ṣe màálù. Ká bá yọwọ́ yẹn ni, tí ò bá sí yẹn bẹ̀, tí wọ́n bá lè dúró lórí òfin tí wọ́n dúró tó ṣe yìí, láìpẹ́ ẹ̀ẹ̀kan ní rí Fúlàní tó máa dẹran kiri mọ́ ni nílẹ̀ Yorùbá. Wọ́n á wá dúró sí region wọn, wọ́n á máa dẹran bẹ̀. Wọ́n kó wá gan wọn ní rẹ́nìrà. Tíjọba bá lè bá wa ṣe nǹkan tí wọ́n jọ plan yẹn. State kọ̀ọ̀kan ló lè take care àwọn èèyàn ẹ̀. Mo sọ ní last time tí mo wá present bí pé there are a lot of nǹkan tí ó jẹ́ pé ó yẹ ká fi make owó tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà. Àwọn governors kọ̀ọ̀kan dẹ̀ ni wọ́n ń gba owó tó tówó. Aṣọ ẹ̀jọ́ yẹn àbí ńgbà tí Abia nìkan tó bá gba láti 4 billion tó sọ di 6 billion fún wọn.
àwọn Delta state nìkan Delta ń gba 35 billion tẹ́lẹ̀ wọ́n sọ di 38 billion fún wọn lóṣooṣù ní o lóṣooṣù ìyẹn nìkan kọ́ Kano gba 7 billion tẹ́lẹ̀ wọ́n sọ di 10 billion fún wọn sí ní gbogbo ilẹ̀ Yorùbá ẹni tó gbowó jù ó ní Ondo state Ondo àti Ondo àtọ̀yọ́ Ondo ń gba 8 billion sí Ọ̀yọ́ náà ń gba 8 billion 8 billion wọn gan fẹ́ wọ 9 billion nísìn bẹ́ẹ̀ la rí àwọn kọ̀ọ̀kan àwọn Rivers 27 billion àwọn bílíọ̀n tá a wá sọ yìí kò yẹ kó kù bìkan mọ́ ní Nàìjíríà yìí state kan o tí ò ní meet up gbogbo àwọn needs àwọn ọmọ ìlú wọn bàbá làwọn governors wá ṣe ń ṣe báwo làwọn governors wá ṣe ń ṣe owó wọn tí wọ́n gbà àwọn owó yìí o owó látọwọ́ gọ́fìmẹ̀ntì ni kò tí ì mọ̀ IGR tí state gangan ń pa wọlé ìyẹn sọ̀rọ̀ 10 billion because àwọn companies ńláńláńlá tó wà state kankan ló ní tax tí wọ́n ń san gbogbo àwọn small scales ó ní tax tí wọ́n ń san individual workers ó ní tax tí wọ́n yọ lórí ẹnì kọ̀ọ̀kan lórí monthly basis gbogbo àwọn owó yìí onímọ́tò àgbà onímọ́tò àsanwó ọlọ́kadà àsanwó gbogbo àsanwó wàgbọ́ àsanwó gbogbo àwọn tax tí gọ́ọ̀mẹ̀ntì ń gbà kí náà wọ́n fi gbogbo ẹ̀ ṣe lápapọ̀ so ló fi jẹ́ pé bàbá very good measures òní state government òní federal government ni wọ́n jọ reach pẹ̀lú àwọn state government tọ́lọ́hún tó bá ní kí wọ́n ṣe now lórí security mo tún fẹ́ fi àsìkò yìí mo fẹ́ fi dúpẹ́ púpọ̀ lọ́wọ́ àwọn combined joint securities wa àṣírí àwọn mìíràn tí àlà ti tú wọ́n ń ṣe gọ̀ntọ̀gọ̀ntọ̀ tẹ́lẹ̀ wọ́n pariwo kíjọba gbé ọ̀gá àwọn lẹ̀ kìíní kan ti mú nínú wọn sì tí wọ́n wà nínú àwọn tó jiyàn gbé àwọn gúrùpù tó dálẹ̀ tó pè wọ́n fìjìláńtẹ́ gúrùpù tó ń fún rẹ̀ tó lóhùn dálẹ̀ tí Bódèjò dálẹ̀ lára wọn wọ́n ti mú nínú àwọn fìjìláńtẹ́ wọn tí wọ́n lọ gbé èèyàn tó lọ jiyàn gbé in fact as a matter of fact lára àwọn fìjìláńtẹ́ gúrùpù tí Bódèjò dálẹ̀ wọ́n gbé lára wọn nínú àwọn tí wọ́n lọ gbé àwọn ọmọ tó lọ jí gbé lẹ́kìtì àwọn ọmọ skul tán lọ kó lẹ́kìtì láìpẹ́ ìṣọ́ ìrántí lára àwọn bandi àwọn vigilante group tí Bódèjò dálẹ̀ lára wọn wà náà tó ṣiṣẹ́ yẹn tọwọ́ dẹ̀ tó báyìí tán mú báyìí wọ́n kẹ́ ń pariwo lójoojúmọ́ tán bá ti gbọ́gá àwọn lẹ̀ àwọn máa dagbárú àwọn máa dọ̀rùn rú at the end of the day àṣírí wọn bẹ̀rẹ̀ sí ní túnṣe kò wá sí nǹkan tí wọ́n lè fi jàjàbọ̀ mọ́ ó ti fojú hàn pé Fúlàní gangan gbogbo wọn máa ń wo àwọn kan tán yes Yorùbá náà lè liaise mọ́ wọn wọn yóò wá ní ká write off Fúlàní pátápátá pé Fúlàní ò jiyàn gbé wọn àwọn gan ni chairman ẹni tó jiyàn gbé Fúlàní gangan ni chairman ẹni tó jiyàn gbé ká má bá wọn síbẹ̀ náà tó sọ pé Yorùbá ló ń jiyàn gbé Fúlàní mélòó lẹ ti mú wọ́n mú Fúlàní o wọ́n mú Fúlàní dáadáa ó ní mo fẹ́ kà fún wa ó náà ní gbogbo wa ń fẹ́ gbọ́ yìí wọ́n mú Fúlàní o kódà Fúlàní tún wá lọ lo vigilante group láti lọ máa fi gbéyàn gbogbo ẹni máa kà fún wa ń sìn mo ń bọ̀ mo fẹ́ send the picture yẹn sí ẹni o. Abductors of Ekiti pupils, teachers, arrested in Ọ̀wọ̀, Ìbàdàn. Ibi méjì tán ti mú wọn nìyẹn, Ọ̀wọ̀ àti Ìbàdàn.
The Ekiti State Police Command on Friday paraded 8 suspects involved in the abductions of school kids of apostolic faith groups in Lagos. Apostolic groups of school, Emure local government, and All Progressive Congress APC chairman Honorable Paul Omotocho. The State Commissioner of Police Adeniran Akinwale, while briefing the press on the development, said one of the suspects was killed during a gun battle with policemen. Adeniran said the operation led by the Rapid Response Squad targeted criminals responsible for the killing of 2 traditional rulers in Ikole Ekiti and the kidnapping of school children and teachers in Emure Ekiti. He explained that investigation began on February 8, 2024, with the arrest of Abubakar Aliyu, also known as Molly, who was spying on expatriates in dairy farm Ikun Ekiti. Further arrests followed, including 2 vigilante members, wọ́n tún lo vigilante náà, sent by the gang leader Sumo Karami to secure Smolly release. Muhammad Bashir, leader of Miyeti Allah vigilante in Oroago, Kwara State, was also apprehended, revealing connections to the kidnapping gang. Ibẹ̀ yẹn gan lóhùn mi kí n kà tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà tí mò ń wá. Leader of Miyeti Allah vigilante in Oroago, Kwara State, was also apprehended, revealing connection to the kidnapping gang. The gang, led by Sumo Karami, was linked to the January 29, 2024 kidnapping of pupils and teachers in Emure Ekiti. Subsequent arrest in Owo Forest, Ondo State, and Ibadan, Oyo State uncovered more members, including Kenneth Ugu, who confessed to his involvement. A gun duel during a raid in a Greek research forest resulted in neutralizations of 1 gang member, Ayuba, and the capture of Smolly, with other members escaping. The syndicate criminal activities included the kidnapping of the APC chairman, Ekiti State, Paul Omotocho, on July 8, 2023, and the abductions of Mr. and Mrs. Awoniyi along Ikere-Ita-Ogbolu Road in January. Additionally, they were responsible for the kidnapping of teachers and pupils at Apostolic Faith Secondary School, Emure Ekiti, on July 29, 2024. Tíbíyẹ́ tí Alabama dìde, wọ́n láwọn ò kìí ṣe criminal, wọ́n ní vigilante táwọn dálẹ̀, wọ́n láwọn dálẹ̀ láti lọ máa fi mú àwọn tí wọ́n jẹ oko àwọn èèyàn ni. Ara wọn ni wọ́n ti arrest yìí o, Bódèjò tí wọ́n torí ẹ̀ pariwo pé kí wọ́n fi Bódèjò àwọn lẹ̀ kò ṣẹ̀. Àwọn vigilante group ẹ̀ tó dálẹ̀ ni wọ́n ti mú yìí pé wọ́n lọ jíyàn gbé. Lóye jẹ́ méjì mo ti túnbẹ̀ ẹ̀ka ká lè gbọ́ dáadáa. Kò sáà ní àní a ti sọ fún gọ́ọ̀mẹ̀ntì títí ẹ proscribe Miyeti Allah as a terrorist group. Wọ́n ní dáadáa kan tó ń ṣe ju pé àwọn Fúlàní tó ń jíyàn gbé yìí tara wọn dìde, ara wọn ni wọ́n gbà wọ Nàìjíríà, ara wọn náà ni wọ́n gbà fífún ká sáàrin Nàìjíríà lọ operate. Àwọn orúkọ burúkú tá à ń gbọ́ yẹn tí rí pọ́mọ Nàìjíríà, kódà Haúsá Nàìjíríà kì í jó orúkọ yẹn. Àwọn orúkọ tí ò ṣe é pè lẹ́gbọ́n tó ní kálukú wọn jẹ́ yìí. Definitely these people are really moving, they are moving into Nigeria through or via neighboring countries, neighboring borders ni wọ́n bá wọlé. Wọ́n ń ṣe ara wa Nàìjíríà rárá. Àwọn tí Nàìjíríà náà wá join wọn, wọ́n jọ proliferize ara wọn papọ̀, wọ́n jọ wá ń jíyàn gbé. So Miyeti Allah has no escape route at all. Kò síbi tó fẹ́ lọ tí wọ́n bá sọ pé àwọn ọmọ nǹkankan pa wọ́n mọ mẹ́jọ nípa bọ́n ṣe ń jíyàn gbé Nàìjíríà, ara wọn ni wọ́n ti mú yìí. So àwa Yorùbá láìpẹ́ láì jìnà
tó bá di pé ìròyìn ayọ̀ dé ká má jẹ́ kó jọra wa lójú. Kódà ẹnìkan sọ fún mi lénìí nípa bí a ṣe jẹ́ pé àwọn UN báwọn náà ti ṣe ń dá sí ọ̀rọ̀ Yorùbá nation. The whole world ló ti ń gbọ́ pa Yorùbá nation. The whole world ni wọ́n ti ń wò pé it is inevitable now, totally imperative fún wa láti bẹ̀rẹ̀ tó jẹ́ Yorùbá nation, because everybody were tired. Oníkálukú ló ti rí n tó ṣẹlẹ̀ bó ṣe wà yẹn. Tí wọ́n bá máa gbọ́rọ̀ Yorùbá nation dé United Nations padà, kò yẹ kó sí wàhálà rárá. Ẹ jọ̀ọ́ bá mi dẹ́ni lóhùn. Kò yẹ kí wàhálà sí rárá àtọ̀. Kò yẹ kí wàhálà sí. Ìdí ni pé ó fẹ́ lè má kẹ́nìkan ní Nàìjíríà tí ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà yìí. Ó fẹ́ lè má sí. Gbogbo èèyàn gbogbo the whole world ló mọ tún táwọn Fúlàní tí wọ́n ń pa ní Áfíríkà ní fún àwa ọmọ Nàìjíríà. Gbogbo wọn ni wọ́n mọ kí ló ń ṣẹlẹ̀ láàrin north àti south west àtàwọn southerners, south west, south east, south south. So nísìn wọ́n ní ẹnìkan, mo gbàgbé orúkọ ẹni yẹn, ẹ bá mi kọ orúkọ ẹni yẹn tí láti rántí. Ó ṣe pè mí láìpẹ́ yìí tí wọ́n sọ pé man náà ó ti bẹ̀ sí ní sọ̀pọ̀, kódà ó tún ti rèsì ọ̀rọ̀ Yorùbá nation padà. Orúkọ máa yẹn jẹ́ Matthew Carr. Orúkọ ẹni yẹn jẹ́ Matthew Carr. Matthew C-A-R-R. Matthew Carr tabati ó dà pé mo ti gbórúkọ ẹ̀ rí tẹ́lẹ̀ bí 2 years ago. Nígbà yẹn, nígbà tí wọ́n gbé ọ̀rọ̀ èdè United Nations tí Nàìjíríà gbà yẹn, àwọn olórí Fúlàní tó wà ń bẹ̀ gbà yẹn tí wọ́n lọ tákù gbogbo àwọn tó sọ̀rọ̀ nípa Yorùbá nation, tí wọ́n sọ pé pẹ́pẹ́sẹ́ o criminal ni wọ́n, àwọn tó dàlúrú ni wọ́n. And at the end of the day, it was only this Matthew Carr then ló tákù wọ́n gbà yẹn, torí òun náà fúnra activist ni. Ó nìkan ló tákù wọ́n gbà yẹn pé rárá kò sí nǹkan tó jọ. Now ó tún ti wá gbígbà tí ọ̀rọ̀ yẹn sì tó ti wá fojú hàn ayé pé ṣe ti rí tútí Fúlàní ń pa Nàìjíríà o. The same Matthew Carr now, òun náà tún ti wá jáde again. Ó tún ti wọ́n ṣẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní sọ ń pa Ìgbòho. Ó ń sọ nípa Yorùbá nation pé one can see now that àwọn ẹni ni wọ́n correct. Ohun tó sì ń béèrè fún wọn kọjá àyè. Ohun tí wọ́n béèrè fún wọn kọjá àyè. So ìròyìn ayọ̀ ló jẹ́ fáwa Yorùbá kó má yà wá lẹ́nu anytime from now. Aago yẹn lè lù gbàgàn because ó ti pọ̀ jù. Gbogbo ayé ló ti rí ìtú tí wọ́n fi Yorùbá pa. Gbogbo ayé ló mọ̀ pé Yorùbá kì í ṣe ẹrú láàrin gbogbo ọjọ́. Oníkálukú wa lájọ ní equal right. Oníkálukú wa lájọ ní ló yẹ kájọ ní equal share lórí ọ̀rọ̀ Nàìjíríà. Frustration táwọn kan bá ti jẹ́ pé wọ́n believe pé àwọn nìkan làwọn wà ńbẹ̀, wọ́n believe pé àwọn lólórí, wọ́n believe pé kò sí anybody tó lè mú àwọn at the end of the day tó bá ṣẹlẹ̀ ni. Kò sọ́gbọ́n ẹ̀. Mo rí kọ́mẹ̀ntì kan táwọn kan kọ pé bàbá Gbàgede ṣe bí ó dẹ̀ support wọn Nàìjíríà tẹ́lẹ̀, the way tó fi sọ̀rọ̀ yìí gan, ó Yorùbá nation yẹn kò dénú ẹ, mo kàn ń wò wọ́n, mo kàn rẹ́rìn. The last iṣẹ́ tí mo ṣe, tí mo sọ̀rọ̀ solution sí wàhálà tí ó ń bá Nàìjíríà ó jẹ nǹkan kan yìí. Ẹ jọ̀ọ́, ṣé bí Nàìjíríà la ṣe gbé, ṣé ká kú kí Yorùbá nation tó dé ni? Mo profile solution fún government tó bí sísí ẹ̀ wọ́n wò wá o. Ní ọjọ́ tá a pariwo wípé owó tó ń gbà rí, ọjọ́ kejì ni wọ́n summon àwọn governors sí Abuja. The second day ni wọ́n summon àwọn governors Abuja. Most of àwọn nǹkan tá a dẹ̀ ń pariwo ẹ̀ ń gbà yẹn, ó la rí wọn tí wọ́n sọ̀rọ̀ ń pa ẹ̀sìn. So tá a bá sọ̀rọ̀, a mọ nǹkan tá à ń sọ, a dẹ̀ mọ nǹkan tó kàn nínú ọ̀rọ̀ Nàìjíríà. A sọ̀rọ̀ the normal solution ní pápápá urgent solution sí problem tó escalate. Àwọn kan sọ fún mi sínú comment pé let military come and take over. Mo rẹ́rìn títí. Do you know the meaning
civilian ló wà bẹ́ẹ̀ sí la fi lè sọ̀rọ̀ síta, civilian ló wà bẹ́ẹ̀ sí la fi lè gbóhùn sókè pé nǹkan báyìí báyìí ṣẹlẹ̀ o àfẹ́ o, tí ò dẹ̀ sí military kankan tó wá pa wá mọ́lé àbí military kankan tó wá arrest wa. bọ̀káláyé ológun ni tàbí bàbá mi kú náà o, tí màá jókòó tí màá sọ̀rọ̀ tá a tún máa dárúkọ gọ́ president yẹn pé ó ṣe báyìí níbo láyé ológun. ẹ̀ẹ́kọ́ dédé ní pológun tẹ́ ń pè yẹn nígbà tó bá dé from fry pan to fire ni, because ẹ sì lè complain grievance yín láyé civilian. When ológun comes now a ní gbọ́dọ̀ sọ kó ẹ lọ wo kí lórúkọ fíìmù yìí, fíìmù táwọn arẹ́tẹ̀ jàbátà ṣe àbíkí náà pè nígbà yẹn títí kéèkì lání ṣàwòrò idẹ lọ́wọ́ ṣàwòrò idẹ. nígbà tó bá wà ń bẹ̀ àwọn aráàlú tí ẹ̀ sì lè complain. nígbà tó di ti Làgàtà tí yẹn tó gba ìjọba ó ní kó pa anybody dànù, anybody ò dẹ̀ tó báyìí kó sọ kó. exactly bó ṣe rí láyé ológun nìyẹn. bọ́lógún bá gbàjọba sìn ọ̀n bí yín kú mọ́ kẹ́ ẹ̀ complain kò rí fọ yín. ó dá bá ṣe rọra wà ní civilian yìí adẹ́màkì kọ́mọ Yorùbá kan má bá wọn pè fún gbàjọba ológun o, torí bọ́lógún bá gbàjọba láyé nísìn tá a wà yìí ìrìn àjò wa tá a ti ń bábọ̀ látijọ́ ìtẹ́lẹ̀ ó ti padà sí square one. ẹni ọba bí kú ń gbà yẹn ológun bá take over, ẹni ọba bí ire kó sọ̀rọ̀ Yorùbá nation tọ́ba níní kan lọ yìnbọn pa. so lóye jẹ́ pé ìtòsí wà ń bẹ̀ yìí ká sì ṣe faradà, ká sì máa fi ohùn wa gbóhùn sókè fún níta fẹ́rẹ̀ táràlú fẹ́rẹ̀ o ní tí kẹ́ bá wa ṣe rè. ó sì ń dá báyìí o jù pé kó lọ di àsìkò ká nílé sọ̀rọ̀ mọ́ lọ. lóye jẹ́ gbogbo ẹ̀yin tẹ́ bá bá wọn pè kó lógún take over ẹ̀jẹ̀ aṣọra. àwọn ohun tá à ń gbé sókè yìí à ń gbé sókè kíjọba tó wà lókè lè gbọ́ ni, àtàwọn tó súnmọ́ wa bí jẹ̀pẹ̀ ká pè láwọn governors àti national assemblies, kódà tó fi dórí local government chairman. all the chairmen must hear about this, kọ́ dẹ̀ mọ̀ kí ni tó ń ṣẹlẹ̀ sí wa, kí ni solution. so àwa tá a jọ mọ Yorùbá ẹ sáàdì àkú múra sílẹ̀. ohun tí mo rí ń bẹ̀ nìyẹn wípé láìpẹ́ láì jìnà ó lè, mo ń sọ lẹ́ẹ̀kan, ó lè yá ju bá a ṣe rò lọ níbi tọ́rọ̀ yìí dé dúró yìí. gbogbo tútà Fúlàní pa yìí wọ́n túbọ̀ fi ń gbé wá jà sí gan ni. nísìn a ti rí nǹkan tá a lè kọ fún UN pé gbogbo yín you people can see it wípé ẹ̀mí wà òde mọ́ nínú wọn Nàìjíríà. and mark you, ẹnìkan challenge mi bí wọn Nàìjíríà ní ẹ mi ò believe ní wọn Nàìjíríà mọ́. I have said it over 2 weeks now. Initially I believed that Nigeria can still be okay, but nígbà táwọn mi ẹ ti aláti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ló jẹ́ kí n mọrú Nàìjíríà wo la wà, ló jẹ́ kí n mọ̀ pé àwọn ọ̀ràn Fúlàní àwọn northerners generally wọ́n believe pé àwọn wà superior jù wá lọ. wọ́n believe pé Yorùbá wá ṣe ẹrú lọ́dọ̀ àwọn ni, àwọn dẹ̀ lè kó wọn lẹ́rú ńgbà tó mú àwọn kò jọ o. àbá Fúlàní tán o, ìgbésí ayé wa yàtọ̀tọ̀ o. àwa kì í wọ mọ́là kúrin àjò bíi tiwọn bàtà onírọ́bà tó dí òlòkùn rárá, ṣúù làwa ń wà gbọ́n alájójú wa là. ibi ìka lójú tí wọ́n là sí. so we are totally two different ball games entirely. ẹbí ọ̀tọ̀ọ̀tọ̀ níwà kìí ṣe kan náà. so the so-called one Nigeria is scam ni mo ṣe rí sí, because situation táwọn kan ò gbọdọ̀ sọ̀rọ̀ tí ìran kan believe pé àwọn superior lé wa lórí kìí ṣe ọ̀rọ̀ sọ̀rọ̀ ńbẹ. lórí ọ̀rọ̀ yìí àwọn àgbààgbà as usual bá ṣe mọ̀, àwọn àgbààgbà wa wọ́n tún jókòó, àwọn náà sọ̀rọ̀ lórí ojú àánú ọmọ Yorùbá. ojú àánú ló ń pa wá lọ yìí, dáadáa èèyàn dáadáa tó lọ dá wa ní là ń bá lọ yìí. ẹ wò wá bá a ṣe rí, àwa Yorùbá kò sẹ́ńtà lè gbà mọ́ra
kò síran náà ta discriminate ta hate nọ́tàn tí tó ní kálukú tí wọ́n fi wá wọn hàn wá látó rí wọn pé àṣẹ ní aburú tí ẹ̀ níwọ́. sáà gbàgbà Yorùbá jókòó as usual wọ́n deliberate tó pọ̀ lórí ọ̀rọ̀ yìí àti kí lọ́nà àbáyọ kí ni solution. àwọn mi káwa náà jókòó ká gbọ́ nǹkan tí wọ́n sọ ẹ já lọ. gidigidi gbogbo wa la mọ̀ wípé ọmọlúàbí àtàtà ni wọ́n adẹ̀ni pé wọ́n jáde wọ́n kàwé wọ́n gbọ́n nínú wọ́n gbọ́n níta kò wá ṣe àwọn nìkan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní wákàtí ọ̀wọ̀ yìí ni a fẹ́ ṣe àwọn àlàyé ọ̀rọ̀ kan fún pàtàkì jùlọ láwọn tó jẹ́ wípé wọ́n ti fi ẹnu wọ́n ti fi pọ́n Tinubu lé látẹ̀yìnwá wọ́n dẹ̀ fi gbé sí ipò ṣùgbọ́n tó bá jẹ́ wípé lọ́wọ́lọ́wọ́ ń sìn yìí wọ́n fi ẹnu tí wọ́n fi pọ́nlé wọ́n fi ń tẹ́bẹ́lú ẹ̀ tẹ́ bá rí sísítà mi Adétóun lọ́wọ́lọ́wọ́ ń sìn rí bó ṣe wojú Tinubu nítorí pé ìyẹn la máa fi mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbìyànjú láti sọ́pọ́tì Tinubu nígbà tí ẹlẹ́ṣọ̀ fẹ́ wá ọ̀pọ̀lọpọ̀ wọn ló jẹ́ pé nǹkan tó lọ nílẹ̀ Yorùbá kò yé wọn tó ibi tó yé wọn mọ́ náà fi ń sọ̀rọ̀ mọ́ ìyẹn ni mo ṣe ní kí n wá wákàtí ọ̀wọ̀ yìí fún ìṣẹ́jú bíi méjì bẹ́ta láti wá ṣe àwọn àlàyé ọ̀rọ̀ méjì fún wa kò wá kì í ṣe Adétóun nìkan ló fẹ́ bá ṣe àlàyé fún sísítà mi ọmọ Ìjẹ̀ṣà Mẹ́wọ̀ọ́láká ẹ̀yin náà mo rí gbogbo àlàyé tẹ́ ṣe mo dẹ̀ mọ̀ pé ní inú ìtara ẹ̀yin náà fi sọ̀rọ̀ màá wá gbìyànjú gbogbo yín pápátá inú mi dùn nítorí pé àwa tí a wà nídìí Yorubanation agitation sìn pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run a ti jèrè ọ̀rọ̀ lára yín nítorí wípé gbogbo àlàyé táwa ń ṣe látẹ̀yìnwá kò yé yín ẹ̀ẹ́dẹ̀ fẹ́ mọ̀ ẹ̀ẹ́dẹ̀ fẹ́ gbọ́ tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ gbogbo apátápátá la ní ẹ̀tọ́ gẹ́gẹ́ bí democracy and practice láti ṣe àlàyé láti fi ẹ̀dọ̀ ọkàn wa hàn so a lè bá ń jà lórí ìyẹn ṣùgbọ́n tá a bá wá rí pé ilé òfunra àbí pásá òfunra ó já sígbó ajá òfunra ó jìn wá lẹ bẹ́ẹ̀ ni ẹni tó lè bá fura ó lè ló máa kó lọ tá a dẹ̀ ń fún lára wípé nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ó kọjá ọ̀rọ̀ election nílẹ̀ Nàìjíríà tẹ́yìn náà wá rí wákàtí ọ̀wọ̀ yìí wípé àwọn àlàyé táwa ti ń ṣe látẹ̀yìnwá yẹn bí ẹ ti ẹ̀ fẹ́ gbà wípé a ti jèrè ọ̀rọ̀ lára yín tẹ́ ń dá sí agídí pé ẹ ń bú Tinubu ẹ ń fìyà jẹ Tinubu mọ́ yà ni o dandan mo gbọ́dọ̀ sọ fún yín ẹ ń fìyà jẹ Tinubu mọ́ yà ni nítorí pé Tinubu fúnra wọn ohun tọ́wọ́ mi ò tó màá fi gàngàn fà á àwọn àlàyé ọ̀rọ̀ tó yẹ káwọn fúnra wọn kó yé wọn yékéyéké tó yẹ kó ti máa ṣe fún gbogbo àwọn ọmọ káàárọ̀ oòjíire káàkiri gbogbo àgbáyé àti àwọn àlàyé ọ̀rọ̀ tó jẹ́ pé ó yẹ kán fi la àwọn èèyàn alójú kán láwọn létí láti jẹ́ kán mọ̀ wípé tí àbáwọn bíi tá à ti ń bọ̀ àtàbáwọn bíi tá à ń lọ padà síbi tá a ti ń bọ̀ ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀ wọ́n yí rí mu pé àwọn fẹ́ gbìyànjú láti ṣe ààrẹ gẹ́gẹ́ bí àti rí sísá wa ní tóun tán ṣe lálàyé ẹ̀tọ́ ohun tọ́wọ́ mi ò tó màá fi gọ̀ǹgọ̀ fà á àbọ̀ rẹ̀ òun náà láti rí lọ́wọ́lọ́wọ́ ń sìn yìí ẹ̀yin èèyàn mi ẹ bá mi gbá nǹkan fìdílé fìdílé nǹkan kẹjẹ ká bára wa sọ òótọ́ ọ̀rọ̀ ní wákàtí ọ̀wọ̀ yìí nípa bó ti ṣe ń lọ ọ̀rẹ́ mi Kwam1 Wasiu Ayinde Barrister tọ̀ mo kí yín gidigidi gan ni o nítorí pé wọ́n ní wọ́n ní gẹ́gẹ́ bí a ṣe wà látàtijọ́ wa mo dúpẹ́ gidigidi pé Ọlọ́run tó fi wá sí ipò ó gbé yín ga débi tẹ̀lé lọ́wọ́lọ́wọ́ sìn nítorí pé ọmọ ọba náà ni a gbọ́dọ̀ fi ọ̀wọ̀ fún so àwọn àrífín ara wa ayé àtijọ́ yẹn gbogbo ìdísẹ́gbẹ́ kan màá wá fi ọ̀wọ̀ yẹn màá wá fi wọ̀ yín pé tọ̀ gẹ́gẹ́ bí olórí ọmọ ọba níjẹ̀bú mo fi ọ̀wọ̀ yẹn mo fi fún yín gidigidi gan ni Wasiu Ayinde tọ̀ mo dúpẹ́ gidigidi gan ni mo rí ìtara mo dẹ̀ rí ọ̀rọ̀ tẹ́ sọ nípa bàbá wa Bọ́lá Ahmed Tinubu ìtara tẹ́ fi hàn nípa kíni wípé Tinubu ńkọ́ gbogbo ìrètí tí gbogbo wa ti ní sí
ìrètí yẹn ń kọ́ ó já ṣòfò. Ṣe rí ibi tó bá yí àwọn èèyàn mọ́ ló lè sọ̀rọ̀ mọ́, ibi tó bá dẹ̀ wu oníkálukú ló lè fi sí tẹ́lẹ̀ṣọ̀n bá ń bọ̀. Ìbá wá ṣe àlàyé wípé gbogbo yín pápátá tí ẹgbẹ́ Tinubu ga tẹ́ ẹgbẹ́ sí ipò, nǹkan tó dùn mí nínú ọ̀rọ̀ ẹni wípé kì í ṣe ọmọdé, dẹ̀ kì í ṣe millennium people, because kò sí kan nínú gbogbo wa tá à ń sọ̀rọ̀ yìí tí ó ti wà well over 50 tá dẹ̀ ti over 60 pàápàá. So tá a bá ní pé àmọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ wá látẹ̀yìnwá ní Nàìjíríà, a jẹ́ pé ara wa là ń tàn. Òun ló fi jẹ́ wípé lọ́wọ́lọ́wọ́ sìn yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa ló jẹ́ wípé wọ́n ti jẹ̀bi ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Ọ̀rọ̀ tá a dẹ̀ ń sọ yìí àtọ̀ wọn ní ẹnu ọ̀rọ̀, ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ sìn yìí máa ṣe àwọn àlàyé ọ̀rọ̀ kan fún wa, nítorí wípé iṣẹ́ rí àwa tá a wà ní world media tàbí àwa tá a wà ní di Yorubanation, kò ń ṣe wípé bóyá gbogbo wa pátápátá bóyá ó ní nǹkan tá a ṣe láti máa nífẹ̀ẹ́ Tinubu, ṣùgbọ́n nítorí pé àwa mọ nǹkan tó ń bọ̀, a dẹ̀ tí níbi tí nǹkan ń lọ, a dẹ̀ ń gbìyànjú láti má jẹ́ kí nǹkan bàjẹ́ tó bó ṣe bàjẹ́ yìí. Ìyẹn ni ọ̀rọ̀ yẹn ṣe ká wa lára. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ yín lẹ́ wò níwò wípé ọ̀tẹ̀ là ń dì tàbí pé kí ni politics là ń ṣe. Kò rí bẹ́ẹ̀ rárá. Èmi ò wá láti tàbùkù ẹnikẹ́ni, pàtàkì jùlọ wẹ́sẹ̀ ó mọ̀ bí mo ṣe ń pè láyé àtijọ́. Mi ì wá láti tàbùkù torí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà lèmi gan ti fọ́ sẹ̀yà nígbà tó bá ń sọ̀rọ̀ pé Wàsíù Àyìndé máa ní rárá kò ń ṣèyàn bẹ́ẹ̀. Ẹ̀yin tẹ́ bá mọ̀ látẹ̀yìnwá ẹ mọ̀ wípé Wàsíù kì í ṣèyàn yẹpẹrẹ. Kò sí nǹkan tí Wàsíù dọ́wọ́ yín látẹ̀yìnwá ká ní kò ṣe music tó wá pẹ́ náà ló ṣe tàbí kankan ló ṣe ni. Látòdì ọ̀run ló ti gbé ògo wá. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjà mo ti jà lẹ́yìn tó ọ̀gán ò mọ̀. I've said a lot of stuff about you in the past. Fáwọn láti educate wọn pé nígbà tí mo mẹ́ta wà ní kékeré, when I was promoting you, when I was in the Punch, gbogbo bó ṣe máa ń sọ̀rọ̀ ńgbà yẹn tó jẹ́ pé no, a lot of things náà èèyàn náà lè mọ̀ wípé Wàsíù was well educated and well enlightened láti kékeré wá. Kò sí nǹkan tó dọ́wọ́lé tí ò lè yé. So táwa ní pé nǹkan tó ń hàpọ̀ lọ́rọ̀ Nàìjíríà yìí, understand kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá ni. Ìdí àní wípé láti ilẹ̀ wá ní Yorùbá ti wà under conspiracy. Kò kí ń ṣe conspiracy àwọn Fúlàní Haúsá nìkan, bí kò ṣe conspiracy gbogbo àgbáyé. So àwọn àlàyé tá à ń ṣe fún yín òun náà ni wípé Yorùbá ti wà nínú ìgbèkùn tipẹ́tipẹ́ tó jẹ́ pé àwọn bàbá wa wọn ò ní fúnra. Ṣé Nàìjíríà tó jẹ́ wípé kò kí ń ṣe orílẹ̀-èdè tí gbogbo wa tá a mọ̀ wípé ó jẹ́ láti ilẹ̀ wá, kò kí ń ṣe orílẹ̀-èdè tí wọ́n fi pè, kò kí ń ṣe orílẹ̀-èdè tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wá fọkàn sí pé ó yẹ kó jẹ́, pàápàá àwọn ọmọ káàárọ̀ oòjíire tó jẹ́ pé ìwà ọmọlúàbí ó máa ń jẹ́ ká fa àwọn èèyàn mọ́ra. Ìwà ọmọlúàbí ó máa ń jẹ́ ká finú tán àwọn èèyàn. A finú tán àwọn èèyàn sìn yín. Wọ́n ní àfinúwénú àwa ń jẹ́wọ́. Nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. So gbogbo wa ti fi ọkàn tán wípé Nàìjíríà wà bó ṣe yẹ kó wà. Whereas Nàìjíríà lè wà o, ṣùgbọ́n wọ́n gbé Nàìjíríà kalẹ̀ láti fi bà ayé ọmọ Yorùbá jẹ́ ni. ló bá dé níbi ká ṣètò ìwé ìrìnnà láìsí kọ́nu ńkọ́. ọ̀gá ni Fox Excellence Able Travels and Tour Limited. ṣé wọ́n ní ẹṣin tó ṣíwájú ni ló gba fe. ká ṣètò ìwé ìrìnnà lọ sílùú Mecca òun Jerusalem. ṣètò ilé ìgbé lókè òkun. iṣẹ́ kíkẹ́kọ̀ọ́ lókè òkun. pàápàá ètò fún wíwọlé sílé ẹ̀kọ́ American University Mauritius. fún diploma 2 to 4 years degree program àtàwọn ẹ̀kọ́ míì. tó o sì lè lò ó láti parí ẹ̀kọ́ rẹ ní USA, UK, Malta, Philippines, Italy. níbi táwọn ọgbà ilé ẹ̀kọ́ wọ̀nyí wà. Fox Excellence Able Travels and Tour Limited ló ń bá ní ṣe é nírọ̀rùn. wọ́n gba òǹtẹ̀ lọ́wọ́ ìjọba pẹ̀lú àwọn àjọ tó ń rí sí ìrìn àjò ojú òfurufú. wọ́n ti ṣe é fọkàn tán. ìgbésẹ̀ wọn yára kọ́kọ́. kàn sí wọn lónìí lólú iléeṣẹ́ wọn tó wà ní nọ́mbà 23B Shokeni Road, Òkè Ìjẹun, Abẹ́òkúta, Ògùn State. ẹ tún lè kàn sí wọn ní www.excellencetravels.com.ph tàbí kẹ́ ẹ pè wọ́n lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn. Philippines +639 693 550 167. Mauritius +230 584 620 96. ẹ sì lè kàn sí wọn lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ti Nàìjíríà +234 905 505
2472 Fox Excellence Evans Travels and Tours àràbà ní bàbá ẹni abálábà ní bàbá. torí pé àwọn òyìnbó tá a bá dòwò tó bá dòwò papọ̀ yìí wọ́n ti rí nǹkan tá a jẹ́ látẹ̀yìnwá àwọn ni wọ́n gbìyànjú láti fà wá sí abẹ́ Fúlàní láti wá fi wá ṣẹrú ní abẹ́ Fúlàní gbogbo àwọn àlàyé ọ̀rọ̀ yìí tí ò bá tiẹ̀ yé wa yékéyéké ó yẹ ká mọ̀ wípé láti ilẹ̀ wá àwọn tí wọ́n ń gbé Nàìjíríà lọ́wọ́ wọn ò nífẹ̀ẹ́ ọmọ Yorùbá wọn ò nífẹ̀ẹ́ Yorùbá rárá òun lẹ ṣe rí láti ìgbà tí Nàìjíríà ti wà ẹ rí wípé gbogbo àwọn tí àwọn Fúlàní kó mọ́ra ẹ rí pé àwọn tó jẹ́ wípé wọ́n wà antagonistic to Yorùbá future ni nǹkan tí mò ń sọ nípa ilé ni wípé ṣé àmì wípé kò sí ẹnì kankan tó wà pẹ̀lú bàbá wa Awólọ́wọ̀ ní ayé ìgbà tí bàbá wa tó gbé Western region ládùúgẹ kò sí kankan nínú àwọn wọ̀nyí tí wọ́n gbìyànjú láti fà mọ́ra pé kó wá ṣe politics ayé military regime tí Babangida tó tan àwọn kan bíi Jákàndé bí àwọn Olúọ̀nàgorúwà ṣé àmì wípé gbogbo àwọn tá à ń sọ̀rọ̀ wọn yìí àbámọ̀ ni wọ́n bá kúrò ní ìjọba yẹn torí pé wọ́n fà wọ́n mọ́ra láti ba political life wọn láti bàjẹ́ ni gbogbo alárí kan tó ṣẹlẹ̀ sí Jákàndé gbogbo alárí kan tó ṣẹlẹ̀ sí bàbá wa Olúọ̀nàgorúwà bó ṣe lọ pa ọmọ ẹ̀ tó kí Francis ló pa bàbá yẹn a son a leading lawyer in Nigeria one of our pride in Yoruba land ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ti ṣẹlẹ̀ lóríṣiríṣi pé kò yí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa torí pé gẹ́gẹ́ bí ọmọ káàárọ̀ òjìrè àfi ọkùnrin káfẹ́ ẹ̀mí rè ká lè mọ̀ wípé inú ìgbèkùn Yorùbá ti wà tipẹ́tipẹ́ wọ́n wá gbé ògo Yorùbá wọ́n á gbélé Ọbásanjọ́ lọ́wọ́ láti ìgbà tógun ti parí gbogbo nǹkan tó wà pín nípa Yorùbá pápátá nítorí pé Ọbásanjọ́ nìkan náà mọ̀ pé wọ́n lè lò láti báyé Yorùbá jẹ́ torí pé àwọn fúnra wọn mọ background Ọbásanjọ́ wọ́n mọ̀ wípé gbogbo nǹkan tó ń ṣe pápátá nǹkan tó bá gbélé lọ́wọ́ òun ló máa ṣe torí pé àwọn ni wọ́n fi sí ipò so tá a bá ní ká wò ó gbogbo àwọn nǹkan yìí bí àwa ṣe mọ̀ ló yẹ kẹ́yìn náà mọ̀ tá a bá ní ká wò ó láti ìgbà tí ìfura ńlá ti yẹ kó wà ní Yorùbá tí àwọn ọmọ Yorùbá ti àfúnra gbàrà tí President Shagari tí wọ́n tó gbé wọlé ní 1979 after 79 election adigbogbo alamu nǹkan tó happen election yẹn 12 to 3rd Richard Akinjide Akinloye gbogbo nǹkan tí wọ́n ṣe láti rí wípé wọ́n bà kàríà àti ambition bàbá Awólọ́wọ̀ láti pé wọ́n fà wálẹ̀ gbogbo alárí pàtí Abíọ́lá kó single-handedly tó torí bàbá Awólọ́wọ̀ tó create Concord tó dẹ̀ destroy gbogbo àwọn kan bàbá yẹn àwọn lineage yẹn àwọn náà máa ń kó mọ́ra láti ṣe òṣèlú torí pé wọ́n rí wọn gẹ́gẹ́ bí kíni gẹ́gẹ́ bí akọ́tẹ́tà ilẹ̀ Yorùbá tó lè fà mọ́ra òun la àṣírí òun tó ṣe pé di wákàtí ọ̀wọ̀ yìí ààrẹ èèyàn gbèjà wá nílẹ̀ Yorùbá láti sọ wípé àwọn wọ̀nyí kọ́ wọ́n fẹ́ ṣe ẹ̀tọ́ fún wa láti jà fún wa láti wo ọjọ́ iwájú pé kí ni ọjọ́ iwájú fẹ́ jẹ́ fúnlẹ̀ Yorùbá so àwọn ìgbésẹ̀ yìí ti wà tipẹ́tipẹ́ táwọn èèyàn fúnra kò oṣù mẹ́ta àbóṣù mẹ́rin nígbà tí wọ́n sún Shagari in ló ti modernize the entire system the federal system in Nigeria all the ministries all the parastatals gbogbo nǹkan tó ṣe mọ́jọba pátápátá ní Shagari ló modernize pátápátá gbogbo àwọn ministries wa every minister then was a northerner wọ́n á gbé as at that time awareness àwọn náà tó ti tó báyìí wọ́n á gbé secondary school or primary school holder á jẹ́ minister wọ́n á gbé professor tó jẹ́ Yorùbá wọ́n á gbé sí abẹ́ ìyẹn ló máa ṣiṣẹ́ the entire secretariat ní Èkó Níkòyí ló jẹ́ pé gbogbo nǹkan tó wà bẹ̀ pátápátá wọ́n dandan náà ṣe immediately tí wọ́n ṣú Shagari in so gbogbo àwọn nǹkan yìí ó yẹ kó máa ti fún wa lára látẹ̀yìnwá ká lè mọ̀ wípé ilẹ̀ Yorùbá a kì í ṣe ìran tí wọ́n fẹ́ Nàìjíríà wọ́n ń lò wá bí ẹrú ni wọ́n dẹ̀ ń ṣe wá bí ẹrú ni ọ̀pọ̀lọpọ̀ ìgbésẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wá dẹ̀ ti gbé látẹ̀yìnwá lẹ máa rí wípé gbogbo àwọn gbègbèsẹ̀ nípa pé fẹ́ kí Yorùbá kó dúró ló gbìyànjú láti fà wálẹ̀ ìdá kan pa ọ̀pọ̀lọpọ̀ wọn systematically tàbí kan gbìyànjú láti rí pé wọ́n incriminate wọn so gbogbo àwọn àlàyé ọ̀rọ̀ tẹ́yìn ṣe nípa Tinubu nǹkan tó wà ńlẹ̀ yìí ó ju Tinubu lọ
gbogbo èbúté ẹ̀bú Tinubu ń sìn sísàmì àti tó bó ṣe ojú Tinubu lọ́wọ́lọ́wọ́ ń sìn bí ìgbà tó bá ń fi àjẹ Tinubu lórí ìyà ni ṣùgbọ́n ohun tọ́wọ́ mi ò tó màá fi gọ̀ǹgọ̀ fà á Tinubu ó ti sọ àgbàdo mọ́ ìdí ó sọ̀rọ̀ ẹ̀dá láwàdà ẹ̀dìyẹ bó ṣe rí nìyẹn lọ́wọ́lọ́wọ́ ń sìn à ń ṣe àwọn àlàyé ọ̀rọ̀ fún yín wípé ilẹ̀ Yorùbá gbogbo àwọn tí wọ́n ń di rìkíṣílẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ yìí ìgbésẹ̀ tí wọ́n ń gbé látẹ̀yìnwá ìgbésẹ̀ wípé kí wọ́n sọ ọmọ Yorùbá di ẹrú pátápátá kan lè gba ilẹ̀ wa ni à ń ṣe àwọn àlàyé ọ̀rọ̀ yìí fún gbogbo yín wípé tọ̀ ẹ jẹ́ ká kóra papọ̀ nínú ìṣọ̀kan nínú ẹ̀mí kan láti gba Yorùbá kúrò nínú ìgbèkùn yìí nǹkan tó fà á nìyẹn tí gbogbo wa lè sọ wípé ẹ jẹ́ ká gbìyànjú láti bẹ̀rẹ̀ sí sọ wípé a fẹ́ gba Yorùbá nation kò ó ṣe pé àṣọ̀tẹ̀ pé à nífẹ̀ẹ́ Tinubu kó fẹ́ sí politics so ìwọ tó bá kàn pariwo wípé Tinubu ó fẹ́ fix Nàìjíríà báwo ló ṣe fẹ́ fix Nàìjíríà kán tó gbé Nàìjíríà lé Tinubu lọ́wọ́ wọ́n ti incapacitate Nàìjíríà already desperation Tinubu làwọn exploit wọ́n ti rí pé Ọbásanjọ́ tí wọ́n lò tẹ́tẹ́lẹ̀ wọ́n ti rí a bigger fish tí wọ́n máa lò láti fi destroy Yorùbá títorí eléyìí wọ́n ná látìgbà tó ti náwó gbọ́ Tinubu ẹ̀yin náà ẹ̀wọ̀n kan tó ti ṣẹlẹ̀ sí ọmọ Yorùbá kátẹ̀ wàá gbà wípé tọ̀ ìkan nínú wa náà ni bàbá Tinubu ìkan náà bàbá wa ni káwa náà dẹ̀mọ̀ pé àmọ̀ pé àfàwọ̀ àtó wojú wọn ipò tó lọ́n fi wọ́n sí adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ṣùgbọ́n tá a bá wò ó nígbà tí wọ́n gbé Buhari wọlé ní 2015 ẹ jẹ́ ká wò nípa tọrọ ara ìyẹn ni wípé gbogbo alámọ̀ ọwọ́ tí a fi múra wọn lẹ̀ Yorùbá our level of awareness education spiritual endowment so many aspects of life tí gbogbo wa fi wà gbogbo apápátá la mọ̀ wípé a kì í ṣe ẹni tó yẹ kó jẹ́ ní ẹ̀yìn rárá tí a bá wá fẹ́ gbé ìgbésẹ̀ wípé a fẹ́ rin ìrìn àjò láti bẹ́yà kan ṣe pé a fẹ́ gbé ọmọ Yorùbá wọnú agbami òṣèlú láti jẹ́ aṣíwájú ń bẹ̀ ó yẹ ká fi ẹ̀mí tọ̀ àwọn bàbá wa kàǹkan wà nú ẹ̀mí ó yẹ ká fi ẹ̀mí tọ̀ ká lè béèrè pé ìrìn àjò tá a fẹ́ rìn yìí báwo tó ṣe fẹ́ rí ṣó máa sọ Yorùbá àbí kò ní sọ Yorùbá ẹgbẹ́ gbèsè ẹ̀fà millions kò kí ṣe millions of Yorùbá in Nigeria nìkan but millions upon millions of Yorùbá across the world àwọn lè kó sí ní ìgbèkùn nítorí pé Yorùbá a kì í ṣe ìran tẹ́nìbọ̀dé lè fọwọ́ fà sẹ́yìn rárá láláì sí òyìnbó tí Yorùbá bá dúró ní ọ̀la kò sí ni a máa gbé gbá orókè ní gbogbo àgbáyé ẹni tí ọ̀bá Yorùbá ṣe kò sí láyé ni Nàìjíríà wá pa ògo Yorùbá àwa ẹ̀yẹ ká jáde kúrò ká lè lọ fi ìrìn àjò ayé wa sí ọwọ́ Ọlọ́run kó wá tó wa sọ́nà bá a ṣe máa bíìdì ara wa ó wá dàbẹ́ ni pé ọ̀tẹ̀ là ń ṣe àṣọ̀tẹ̀ rárá òdodo là ń sọ òun ni mo ṣe ní pé ọ̀pọ̀lọpọ̀ ibi táwọn èèyàn á wọ̀n dé òun náà ń sọ̀rọ̀ mọ́ ní ìdẹ̀bù yín nítorí pé lóòótọ́ gẹ́gẹ́ bí àlàyé tí mo ṣe fáwọn èèyàn nígbà míì pé tọ̀ gbogbo àwọn tí wọ́n ń bú Wàsíù Àyìndé kò sẹ́ni tó máa wà ní pọ́ìṣàn Wàsíù Àyìndé tó lè bá Tinubu jà tàbí tó ní pọ́n Tinubu lé nítorí pé ibi tí ìjẹ́ tiẹ̀ wà nìyẹn ó dẹ̀ ń gbìyànjú ó ń tiraka bó dẹ̀ ṣe mọ̀mọ́ ló ń ṣe àlàyé mọ́ kò ń ṣe pé bóyá kò nífẹ̀ẹ́ ìran ẹ̀ kò dẹ̀ ṣe pé bóyá ṣùgbọ́n níbi tó yé mọ́ òun lè méjì sílẹ̀ kan wípé bẹ́ẹ̀ ó yẹ kó yé jù bẹ́ẹ̀ yẹn lọ nítorí pé kí ni kò ń ṣọmọdé náà láti rí àmì wípé ilẹ̀ Yorùbá inú ìgbèkùn la wà ẹrú ni wọ́n fi wá ṣe ní Nàìjíríà tí gbogbo wa ta kóra wa sí. ní ẹnìjọ́ mẹ́ta yìí gbogbo wa la gbọ́ àwọn àlàyé kan just to draw these points home tí Tani ṣe the former Emir of Kano àwọn àlàyé gbogbo aláfi tí ara wa gbọ́ ká bá gbọ́ tán màá wá ṣe àwọn àlàyé ọ̀rọ̀ yẹn màá wá ṣe fún wa. Why is there no money coming in? Why is NNPC not able to bring in dollars?
I'm sorry, this epo pátápátá Nàìjíríà gbogbo owó epo tá ń gbà Nàìjíríà kò wá sí Nàìjíríà rárá. Ṣé ẹ rí 10% tí ó kọjá sí Nàìjíríà nítorí àwọn Fúlàní ti sign agreement wípé gbogbo ọ̀rọ̀ Nàìjíríà pátápátá àwọn colonial master ni wọ́n. Inú agreement yẹn ló ti fún Nàìjíríà ní 10%. Tẹ́ bá rí wọ́n tó máa ń pín owó mọ́ra wọn lọ́wọ́ ó yí àwọn tó wà nínú ìjọba wípé owó tí wọ́n 10% yẹn òun ni wọ́n ń pín mọ́ra wọn lọ́wọ́. Responsibility àwọn tó ń ṣe òṣèlú Nàìjíríà, responsibility wọn is not to serve us as their indigenes or as their people who voted for them. Gbogbo àwọn àlàyé yìí nǹkan tó yẹ kó pọ̀lọpọ̀ kó mọ̀ ni. Number one, the best revenue fún Nàìjíríà lónìí epo nọ́mọ̀ wà mọ́. Number two, the second official revenue fún Nàìjíríà òun the Nigeria Post Authority. Owó kòkó la fi kọ́, àwọn lọ́wọ́ ló kọ́. Nigeria Air Post Authority owó kòkó la fi kọ́. Gbogbo nǹkan tá à ń sọ yìí ó wà nínú ìtàn. The third revenue àná fún Nàìjíríà òun náà ni àwọn diaspora tí wọ́n ń send owó sílé. Àwọn diaspora tí wọ́n ń send owó sílé yìí àwọn owó làwọn diaspora sùn yìí. Àwa Yorùbá àtàwọn brothers wa Igbo àwọn ni. Now káwá wo bí Nàìjíríà ṣe ń lọ lónìí. Gbogbo gold tí wọ́n wà lójoojúmọ́ 24 hours 365 days a year and 24/7 níbo ni àwọn gold wọ̀nyí ń lọ? Where are the records of all the gold being exported from Nigeria? Ẹnìkan gbé fídíò kan jáde lọ́jọ́ mẹ́ta yìí. Gold tí wọ́n kó kúrò ní Nàìjíríà ní Iléṣà tó bá gbégbá Niger Republic láti export lọ sí Dubai. Gbogbo àwọn kan wọ̀nyí gbogbo ẹ̀ ló gbogbo wa ń rí. Kan tó gbé Tinubu sórí ipò gbogbo àga tó fi jókòó wọ́n ti yẹsẹ̀ kúrò. Tábìlì tó gbọ́ wọlé wọ́n ti yẹsẹ̀ kúrò. Ó kàn débẹ̀ ó jókòó ó dẹ̀ fìdí jálẹ̀ ni. Nítorí pé wọ́n ti preempt governance nítorí pé wọ́n rí pé desperate. Wọ́n dẹ̀ rí pé wọ́n ti rí bigger fish mú lẹ́yìn ìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní tó lòdì sí Ọbásanjọ́ tó tà wá. Àfọ̀já mi ní tó lè tàwọn ẹgbẹ́ ká fà mọ́ra wọ́n fà Tinubu mọ́ra. Wọ́n á bẹ̀rẹ̀ sí kọrí fún un. Máa jọ lọ mọ̀ wẹ̀yìn. A ó mẹ́rin ìjọba ẹ̀wẹ̀kún ẹ̀wẹ̀lẹ̀, a ó mẹ́rin ìjọba ẹ̀wẹ̀kún ẹ̀wẹ̀lẹ̀, a ó mẹ́rin ìjọba apariwo tó wípé a ó mẹ́rin ìjọba ẹ̀wẹ̀kún ẹ̀wẹ̀lẹ̀ ni wọ́n kọ fún Tinubu. Ẹ jẹ́ ká padà wálé ká bá tẹ̀rọ ara wa pa. Nítorí ní ọ̀dà Nàìjíríà wọ́n ti ta ilẹ̀ wa fún àwọn òyìnbó pátápátá, kò sí nǹkan tá a lè ṣe sí. Gbogbo àwọn tí wọ́n jẹ́ rúùlù wọn nígbà tó bá débẹ̀ tó bá jókòó tó máa ń rí reality wọn kì í mọ̀ ọ̀nà tó máa wọn nímọ̀ wọn kì í mọ̀ tó máa ṣe mọ́. Gbogbo resources tó jáde ní Nàìjíríà ní 50% ẹ̀ tó ń dúró sí Nàìjíríà. Ìbá tó ń wọlé òun ní gbogbo àwọn tá à ń sọ yìí òun náà ń pín mọ́wọ́. Ẹ wo ìnira nílẹ̀ Yorùbá lónìí. Ṣé bó ṣe kórí nìyẹn? Káwá gbé yẹn ti sẹ́gbẹ́ kan nípa bí Tinubu ṣe dé ìjọba tó jẹ́ pé already he had been preempted, he had been premeditated to fail. So ẹ̀yin tí à ń bú Tinubu mo gbà pé mo gbà
ṣùgbọ́n ibi tó yẹ ìmọ̀ nìyẹn kò kí ń ṣe ẹ̀bi Tinubu ṣùgbọ́n ohun tó wà mí ò tó màá fi gọ̀ǹgọ̀ fà á ẹ wo àbùkù tó ń kan Tinubu lónìí ó jẹ́ nǹkan tó bá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jẹ́ nítorí pé kò sí bó ṣe máa rí àbùkù tó ń kan Tinubu òun nìkan kọ́ ló ń kàn gbogbo àwọn ọmọ Yorùbá gbogbo àgbáyé pátápátá nítorí pé wọ́n gẹ̀jì ọpọlọ Tinubu àti ìṣe àti ìwà ẹ̀ wọ́n ti gẹ́gẹ́ bí olórí Yorùbá wọ́n ti gẹ̀jì àwọn ọmọ Yorùbá wípé bí gbogbo wa ṣe rí nìyẹn ìyẹn ló jẹ́ kó jẹ́ ẹ̀dùn ọkàn fún ọ̀pọ̀lọpọ̀ wa. Níbo ni ọgbọ́n wa wà? Ìwé tán àkàdà gbogbo àgbáyé àwa la travel jù níbo ló wà? Ẹ wá wo ìgbésẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń gbé nípa kíni nípa àti yẹ̀yẹ́ wa gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà lónìí. Ilẹ̀ Yorùbá is one of the richest land in the entire world. A dẹ̀ ti mọ̀ wípé oko ẹrú la wà ní Nàìjíríà tá a wà la ṣe ní pé ẹ jẹ́ ká papọ̀ Nigeria is fake. Colonial business, colonial masters business ni. Àwọn kan dẹ̀ ti tà wá, wọ́n ti sign ìwé. Ṣùgbọ́n tí wọ́n bá gbé ìgbésẹ̀ pé a fẹ́ gbára wa kúrò, wọ́n lè dá wa dúró. Sọ̀kan bá láàrin wa gẹ́gẹ́ wọn káàárọ̀ oòjíire. Ìgbé tá à ń gbé nípa afẹ́ gba Yorùbá náà wá wọ́dúnwọ̀ wípé kí gbogbo momentum yẹn kó lè down náà wá ní pé ẹ jẹ́ ká fọmọ wọn sí bóyá á lè ṣe kíni á lè rọ̀ wọ́n lọ́kàn kán lè dákẹ́ gbogbo nǹkan tó dẹ̀ gbé ní ìgbésẹ̀ àwọn Fúlàní àti lóyìnbó ń bí ní instruction yẹn ti ń wá fún wọn. Wọ́n pa nílẹ̀ Yorùbá lónìí 8 years of Buhari ó kọ́kọ́ fi the first 4 years ó fi sọ àdìdàkudà nílẹ̀ Yorùbá ó ti ṣe franchise wa gbogbo business prospect nílẹ̀ Yorùbá ó fi kọ́kọ́ dàrú ó bàjẹ́. Second year 2019 kí ló wá ṣe? Ó wá bẹ̀rẹ̀ sí kó àwọn ajagunta wọlé. Kí ni àwọn ajagunta tó kó wọlé fẹ́ wá ṣe? Nítorí pé wọ́n náà fẹ́ wá gba ilẹ̀ Yorùbá ó jẹ́ pé àwọn Fúlàní ló máa inhabit ilẹ̀ wa. Nǹkan tó wà nílẹ̀ nìyẹn. Àbí gbogbo àwọn tí wọ́n kó wá láti òkè ọya tẹ́yìn kan sọ pé bá torí election ni kò yẹ yí tó ní náà. Ṣé torí election ni wọ́n ṣe rí àwọn gbogbo àwọn tírélà Dangote tó ń kó ọta wọnú igbó wa táàrí àwọn missile launchers nínú igbó. Throughout Buhari's regime gbogbo wa la rí nǹkan tó ń dánwò wọ́n ṣe ń gbé àwọn ọmọ Yorùbá pa. Ǹjẹ́ a rí kankan náà àwọn northern leaders kan bẹ̀rẹ̀ sí criticize gbogbo àwọn APC àwọn Tinubu gbogbo àwọn gómìnà láti ilẹ̀ Yorùbá ǹjẹ́ rí wọn kan sọ̀rọ̀? Ó yẹ kí gbogbo àwọn kan yìí ó yẹ kó fún yín lára wẹ́sẹ̀ sísà mi Adétòun mẹ́wàá láká ó yẹ kó fún yín lára wípé Nàìjíríà ò real. Òun la ṣe ń pariwo wípé ẹ jẹ́ ká papọ̀ kẹ́jẹ́ ká gba Yorùbá nation ká lè wá tó ọ̀rọ̀ èrò ara wa pa ká wá ṣe ètò báwa náà ṣe máa jẹ́ nìyàn. Ilẹ̀ tó lọ́ràá ilẹ̀ tí Ọlọ́run dá tó jẹ́ pé àwa ni àkọ́dá àṣẹ̀dá ayé wọ́n wá sọ di aṣálẹ̀. Tẹ́ bá ń bú Tinubu lónìí yes he deserves to be so nagged ṣùgbọ́n ṣé ẹ̀bi ẹni òun la ṣe sọ fún yín wípé ẹ jẹ́ ká tẹ́rọ àwa ara wa pa kẹjẹ́ kí gbogbo wa ká bẹ̀rẹ̀ sí ṣe Yorùbá nation ká lè ṣe ètò bá a ṣe máa mú ìrìnàjò ayé wa tó máa tùbà tó máa tùṣe fún wa. Ẹ̀yin ẹ wo ìnira tó wà ní ilẹ̀ Yorùbá lónìí ẹ̀yẹ kó nira ẹ̀. ọmọ sàkàláyà ọdún o. Fúnpa ǹjẹ́ ẹ gbọ́ ní Western media kó ǹjẹ́ report Western media lẹ́ máa fi wọ̀ wípé kò sẹ́ni kankan tó lè gbà wá àwa la lè gbára wa. Mo gbé yẹn tì. Nǹkan míì tí mo fẹ́ share pẹ̀lú wa ni wípé ní 2019 àtẹ̀jáde kan jáde
arákùnrin kan máa ń sọ ọ̀rọ̀ ẹni gbogbo ìgbà tí mo wà lórí program. Ó jẹ́ ẹnìkan tí ó mọ̀ nípa ètò ààbò ní gbogbo àgbáyé. Èmi ni aláìlúwà ọba dókítà Adédòkun Ọmọnìyí Àṣọlá Bọ́lárìn aróyin kẹ́yè kínní ọ̀ràngún tí ìlú Òkè Ìlá ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹ̀yin èèyàn wa, mo rọ̀ yín o, ẹ máa bá mi wo BGI TV, bàbá gbàgede, olólùfẹ́ Yorùbá ni, ó fẹ́ òótọ́ sísọ, ó máa fẹ́ràn àwọn ènìyàn, ó fẹ́ràn wa nílẹ̀ Yorùbá. Ẹ máa wo ibi tó yẹ ká máa bò ní gbogbo ìgbà, ibi tá a bá dẹ̀ ti lè ran ilé iṣẹ́ yìí lọ́wọ́, ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́. Wọ́n ń ṣe nǹkan tọ́lọ́run nìkan wá ṣe ni. Ojú wa ò ní fọ́ o, etí wa ò ní di o, iléeṣẹ́ náà kò ní dàrú, iléeṣẹ́ náà á máa dàgbà sókè ni. BGI TV, ẹ má fi ṣeré, ẹ máa wò lóòrèkóòrè. BGI TV yìí mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. BGI TV mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. Àjànà kú kọjá mórí nǹkan fèrè, bàbá rere káwí parí. BGI TV, we are the pace setters. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde.